ìjọba fi kún owó oṣù àwọn sójà, ẹ wàá gbọ́ iye tí wọ́n ń gbà báyìí. Mínísítà fọ́rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà, Mohammed Badaru Abubakar, sọ pé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà yóò bẹ̀rẹ̀ sí gba owó oṣù tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà gẹ́gẹ́ bí owó oṣù wọn lẹ́yìn àtúnṣe tí ìjọba àpapọ̀ ṣe lórí ètò ìtọ́jú àti àǹfààní àwọn ọmọ iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí. Abubakar sọ èyí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú News Central ní ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Ó sì jẹ́wọ́ pé bó tilẹ̀ jẹ́ pé ìjọba ti mú ipò àwọn ọmọ ológun dára sí ìṣúná tí wọ́n yà sọ́tọ̀ fún ẹ̀ka ètò ààbò kò tó nǹkan kan rárá. Nígbà tí wọ́n ń bi bóyá ìṣúná ètò ààbò tó wà báyìí tó, ó dáhùn pé kò tó rárá. Síbẹ̀ ó ṣàlàyé pé ìjọba ti ṣe akitiyan láti mú owó oṣù àwọn ọmọ ológun pọ̀ sí i. Gẹ́gẹ́ bó ṣe wí, nígbà tí abẹ̀rẹ̀ sójà kan gba ẹgbẹ̀rún mọ́kàndínláàádọ́ta náírà gẹ́gẹ́ bí owó oṣù. A sì ti ṣiṣẹ́ takuntakun báyìí láti rí pé ẹnìkọ̀ọ̀kan wọn ń gba ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà. Mínísítà náà tún sọ pé ìjìyà tó lágbára fáwọn agbébọn àti àwọn agbésùnmọ̀mí ó yẹ kó wà, tó sì dábàá pé kí wọ́n máa dájọ́ ikú fún ẹni tí àjèrè ìwà ìbàjẹ́ náà bá símọ́ lórí kó o lè jẹ́ ìkìlọ̀ fáwọn tó kù. Lórí ìṣẹ̀lẹ̀ gbígbé àwọn akẹ́kọ̀ọ́ nípínlẹ̀ Ọ̀yọ́, Abubakar sọ pé ìṣẹ̀lẹ̀ náà dùn òun gidigidi. Ó ní àwọn ajínigbé ń lo àwọn ọmọ náà gẹ́gẹ́ bí ọ̀nà láti fúngun mọ́ ìjọba láti lè tú àwọn olórí agbébọn wọn tí wọ́n wà ní àhámọ́ sílẹ̀. Ó tún fi kún pé àwọn agbébọn ti halẹ̀ pé àwọn yóò pa gbogbo àwọn ọmọ náà táwọn agbófinró bá gbìyànjú láti gbà wọ́n sílẹ̀. Níkẹyìn, mínísítà náà tako àwọn ìròyìn tó ń sọ pé oúnjẹ àwọn sójà kò pé. Ó ní ìròyìn tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ni.